don't know the street. He don't know the street. He don't know the street. He don't know the street. And we will go around. I need standard double, I need deluxe at the Sony executive double. 1 65,000. Kilẹ̀ mi, náà ṣe ní tan AC. Ọ̀rẹ́ mi, kí ló ṣe ní? Kí ni sọ fẹ́ bú ẹ̀jẹ̀ ni? I would like her. She's very good. I would like her. Ọ̀rẹ́ mi báwo ni? Báwo ni? Kí ló wá ṣe mí? Ó tẹ́ mi níbi. Ṣó tẹ́lẹ̀ yẹn ni? That's nice. Báwo ni? Ṣé ṣe lọ? Adúpẹ́. Àti ìwọ náà wá ṣe mí. Àmọ́ àríyàn ni wọ́n rí client mi. Client is báwo? Baby boy yìí ni mo jẹ́ náà. Ṣé o ya wèrè? Mo fọ̀rọ̀ lọ ẹni. Sórí ẹ yìí ni. Kí ló tó ń jó báyìí? Èmi ni baby boy wọn. Wọ́n ṣépè fún ẹ. Wọ́n ṣépè fún ẹ. Ọ̀rẹ́ mi, má bínú o. Báwo lọmọ ẹ ṣe jẹ́ sí? Wíwo ṣe wá tu gbogbo ọbẹ̀ yẹn, ṣe fi gbogbo yẹn lẹ̀. Má lọ gbogbo ọbẹ̀ yẹn náà. Jẹ́ nǹkan gba yàrá tí wọ́n gbà ká máa bá ti wà lọ. Kò sí yàrá. Ó ló wà náà. Ó ní yàrá ti tán. Esma, bá jẹ́ ká ṣe business wa. Ẹni tó gbé wá kò yẹ kó kàn yín máa. Àpolóyè burúkú ni ó gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ni. Ẹ má bínú mà. Mo ní yàrá ti tán. Ọlọ́run ní bá ọrọ̀ ajé ń jẹ́ ilé sí yàrá wa mà. Ṣó wà ókè ṣá? Ṣó ṣépè fún ẹ ni? Èpè ń tẹ̀lé láti ilé wa ni. Kí ló dé tàrí ò balẹ̀ náà tó ń ṣe bí wèrè káàkiri báyìí? Ọ̀rẹ́ mi, ó yẹ ká máa bẹ́ ń gbogbo orúkọ báyìí. Ó fi yẹn lé alájà, ó máa ń rí bẹ́ẹ̀ ń gbà mí. Àfi gbogbo yẹn lẹ̀. Onílẹ̀ báwo? Ṣẹ́rú egbére yìí? Ṣé èèyàn lélẹ́yìí? Àwọn òun náà ṣọmọ, eléyìí ṣọmọ, àfi bí aranú. Àgbàgbà gbọ́dọ̀ ìburúkú ni ẹ. Ó tẹ̀lé àgbàlagbà tiẹ̀ fún rìgáàdì. Wo alájà, àwọn ni ọ̀run. Tó bá kàn ẹ báyìí, àti wá àti wú ẹ báyìí jọ ń lọ ni. Olóòdì jẹ́ kí eléyìí kàn mí. Èmi ò ṣe gbó òṣì yẹn. Kí ló ń ṣe náà? Ara balẹ̀ kí wọn ní wọlé àbọ̀rọ̀ máa láhùn, wọ́n ṣépè fún ẹni. Ọ̀rẹ́ mi, ó gbogbo ló ń ṣèṣì kò yẹ kó máa ṣe mọ̀. Ọlọ́run, wọ́n ní àwọn agbẹ́rù eléyìí ọmọdé tá a máa sọ̀rọ̀ wá máa sọ pé àwọn ìyá yẹn lòun ń gbé, àwọn ìyá yẹn lòun ń gbọ́. Ṣé ó yẹ kó máa gbọ́ pẹ́rú eléyìí gbọ́ ẹ? Ó máa ṣẹlẹ̀ gbà mí. Wọ́n òkè kò sí yàrá mọ́. Orí ẹ̀ bá bí mi. Wọ́n ní jẹ́ sígá mọ̀ mi. Wọ́n láti jẹ́ sígá mọ̀ mi. Wọ́n lọ. Olórí burúkú amúnigbọ́rọ̀ olóṣì èèyàn. Ìwọ ló fà á, ìwọ ló amúnigbọ́rọ̀. Ó ti tó ọ̀rẹ́ mi, ó ti tẹ̀ sí mi lójú mo lẹ̀ ti gbọ́ nìyẹn. Báwo máa gbẹ́rù ajá yìí? Ṣé má tiẹ̀ gbẹ́nu sọ̀rọ̀ ṣé yẹ kó máa sọ̀rọ̀ ni? Wọ́n máa ṣerú ẹ̀ mọ̀ ṣáájú ìṣọlọ́ ọ́fíìsì alọ́rẹ̀. Wọ́n alájọ òkú bá gbogbo ẹ̀jẹ̀ fún mi lẹ́nu ìjà. Ẹ wo bá ti máa kẹ̀jì lélẹ́yìn eléyìí ò sọjà jù. Má lọ ní wẹ́rẹ́ kọ́ jàre lọ́nà He don't know the street, ọlọ́rà, nàlẹ́ gàlẹ́.